bàbá kan wà tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Prophet AYODELE àbí Primate AYODELE ni. Bàbá yẹn máa ń rí àwọn fíṣọ̀ kan tàbí ká sọ pé ó máa ń sọ àwọn fíṣọ̀ kan lórí ayélujára nínú ilé ìjọsìn wọn tí fọ́nrán yẹn ń gbà mí tàbí àwọn ọ̀rọ̀ yẹn tí ó lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ tàbí kó dá rúgùdù sílẹ̀ láàrin ìlú kan sí ìlú kan. Kí ni fáàrí ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè tó ń fẹ́ ìyapa láàrin àwọn àgbàlagbà ọba àlàyé wa nílẹ̀ Yorùbá méjì tó ń fẹ́ kí ìyapa kó wà ní àárín wọn? Olubadan and Oni Of Ife, they will fight. Olubadan and Oni will fight. Power tussle. How market yo? Báwo ni ojú ọjà? Ní ọjọ́ kìíní àná ẹ̀yin rán sí Emir Ìlọrin pé Emir Ìlọrin máa kú. Emir Ìlọrin ò máa kú. Bàbá ti ṣe 86 years. Ìyẹn ọjọ́ ìbí wọ́n ti ṣe ọjọ́ ìbí wọn. Wọ́n wá kú mọ́. Báwo wá ni? Ṣé Ọlọ́run ti wá yí ìpinnu ẹ̀ padà ni àbí tí wàhálà bá ń bọ̀ nílùú Ọlọ́run á ti sọ fún àwọn wòlíì, Ọlọ́run á ti sọ fún wọn tó ń lò, Ọlọ́run á ti sọ fún àwọn ànábì ẹ̀. Àwọn yẹn wọ́n á ti fi àdúrà àti ààwẹ̀ wọ́n á ti fi jagun lórí wàhálà àti dààmú yẹn pé kó fẹ́ lọ. Ọlọ́run lè wàá fi fìrìfìrì ẹ̀wọ̀n wọn kọ́ lè mọ̀ pé tòótọ́ ni nǹkan tí òun ń sọ fún wọn. Kí ló dé tí àwọn màláìkà tó máa ń gbé ìran wá fún Prophet AYODELE kí wọn kì máa ń gbé ìran gidi wá fún wọn náà? Àfi ìran wàhálà, àfi ìran fìtínà, àfi ìran ìdààmú. Prophet AYODELE, ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ fún yín pé àwọn nǹkan kan wà tí ò bá order and doctrine inú ìjọ kérúbù sẹ́ráfù aládùúrà aláṣọ funfun generally tí ò bá mu. Àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká máa sọ, àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa wí. Ṣé ká sọ pé nítorí káwọn èèyàn lè mọ̀ yín torí ẹ̀ lẹ́ ṣe ń sọ irú àwọn ìran yìí? Ṣé tó bá tẹ̀ wá fẹ́ mọ̀ yín, ṣé irú nǹkan báyìí ló yẹ kí wọ́n mọ̀ yín sí? Kẹ́ wá dé ìjọ kan lẹ́sìn kẹ́ ẹ máa sọ ìṣẹ̀páyà tàbí kẹ́ ẹ máa sọ ìran kan káwọn kan máa yín mú sí yín. Bó bá tiẹ̀ wà jẹ́ tòótọ́ ìjẹ́sọ́ máa gbà yín gbọ́mọ́. Ṣé ńgbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ríran, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lálàá, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbóhùn, ṣé wọn ò fún ní orientation táwọn kan máa ń pè ní OT ni? Wípé kì í ṣe bábà ṣe ríran gbà mí là ṣe máa sọ ò. Àwọn ìran kan wà tá a bá sọ bí a ṣe rí á jẹ́ kéèyàn gbẹ̀yìn ayé ẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa share àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́kú fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. A sì fi àkókò ìsọ fún wa pé tó bá jẹ́ orí Facebook tàbí TikTok láti ń wo fọ́nrán yìí ní àkókò yìí, ó dídì rẹ̀ pátápátá inú YouTube wa ló wà. Àwọn kéékèèké nínú àwọn fọ́nrán yẹn
òun la géjọ sí Facebook àti TikTok torí TikTok àti Facebook wọ́n fún wa ní àǹfààní láti post fọ́nrán eléyìí tí ó gùn dáadáa torí ẹ̀ ni a ṣe ń ṣe bẹ́ẹ̀. Ẹ bá wa lọ wo odidi rẹ̀ tán ní YouTube wa torí ẹ̀ la ṣe máa ń gbé sáàrin pé ẹ lọ wo ikú ní YouTube owó tẹ́ máa fi ra dátà Ọlọ́run ọba a máa pèsè fún yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa lórí ètò wa lénìí ìbéèrè àti àmọ̀ràn òun ni a fà ṣe. Ní alákọ̀ọ́kọ́ mo kọ́ fẹ́ sọ wípé kí ni fáàrí ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè tó ń fẹ́ ìyapa láàrin àwọn àgbàlagbà ọba àlàyé wa nílẹ̀ Yorùbá méjì tó ń fẹ́ kí ìyapa kó wà ní àárín wọn. Olubadan and Oni of Ife, they will fight. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni iṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run, kí ni iṣẹ́ àwọn wòlíì, kí ni iṣẹ́ àwọn afàdúrà jagun tí wàhálà bá ń bọ̀ tí fìtínà bá ń bọ̀ Ọlọ́run á fi wọ̀n wọ́n pé nǹkan báyìí ni ó ń bọ̀ o gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú Bíbélì wa pé tí wàhálà bá ń bọ̀ nílùú Ọlọ́run á ti sọ fún àwọn wòlíì, Ọlọ́run á ti sọ fún wọn tó ń lò, Ọlọ́run á ti sọ fún àwọn ànábì ẹ̀. Àwọn yẹn wọ́n á ti fi àdúrà àti ààwẹ̀ wọ́n á ti fi jagun lórí wàhálà àti dààmú yẹn pé kó fẹ́ lọ. Ọlọ́run lè wàá fi fìrìfìrì ẹ̀wọ̀n wọ́n kọ́ lè mọ̀ pé tòótọ́ ni nǹkan tí òun ń sọ fún wọn. Kí ni ó fa gbogbo atótónu mi yìí? Bàbá kan wà tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Prophet AYODELE àbí Primate AYODELE ni. Bàbá yẹn máa ń rí àwọn fíṣọ̀ kan tàbí ká sọ pé wọ́n máa ń sọ àwọn fíṣọ̀ kan lórí ayélujára nínú ilé ìjọsìn wọn tí fọ́nrán yẹn ń gbà mí tàbí àwọn ọ̀rọ̀ yẹn tí ó lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ tàbí kó dá rúgùdù sílẹ̀ láàrin ìlú kan sí ìlú kan. Mo wo fọ́nrán kan lórí ayélujára lónìí tí bàbá náà tún sọ pé Olúbàdàn àti Oni of Ife wọn yóò jà ìjà gidi gan, ìjà ńlá, ìjà wàhálà gidi gan wọn yóò jà. Mo wá rẹ́rìn títí pé kí ló dé tí àwọn màláìkà tó máa ń gbé ìran wá fún Prophet AYODELE kí wọn kì máa ń gbé ìran gidi wá fún wọn náà, àfi ìran wàhálà, àfi ìran fìtínà, àfi ìran ìdààmú. Mo wá kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ Prophet AYODELE pé how market yo, báwo ni ojú ọjà? Ní ọjọ́ kìíní àná ẹ̀yin rán sí Emir Ìlọrin pé Emir Ìlọrin máa kú, Emir Ìlọrin ò máa kú. Bàbá ti ṣe 86 years ìyẹn ọjọ́ ìbí, wọ́n ti ṣe ọjọ́ ìbí wọn wá kú mọ́. Báwo wá ni? Ṣé Ọlọ́run ti wá yí ìpinnu ẹ̀ padà ni àbí Prophet AYODELE, ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ fún yín pé àwọn nǹkan kan wà tí ò bá order and doctrine inú ìjọ Kérúbù Séráfù aládùúrà aláṣọ funfun generally tí ò bá mu. Àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká máa sọ, àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa wí. Ṣé ká sọ pé nítorí káwọn èèyàn lè mọ̀ yín torí ẹ̀ lẹ ṣe ń sọ irú àwọn ìran yìí? Ṣé tó bá tẹ̀ wá fẹ́ mọ̀ yín, ṣé irú nǹkan báyìí ló yẹ kí wọ́n mọ̀ yín sí? Kẹ́ ẹ wá dé ìjọ kan lẹ́sìn, kẹ́ ẹ máa sọ ìṣẹ̀páyà tàbí kẹ́ ẹ máa sọ ìran kan káwọn kan máa yín mú sí yín. Bó bá tiẹ̀ wà jẹ́ tòótọ́, ìjẹ́sọ́ máa gbà yín gbọ́n mọ́. Olubadan and Oni of Ife, they will fight. Olubadan and Oni will fight. Power tussle is coming. Ẹ̀sọ́ lọ́jọ́ kìíní àná ẹni Emir Ìlọrin máa kú, Emir Ìlọrin ò kú o. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín nínú fọ́nrán yẹn tí mo ṣe kọjá? Mo ní tọ́lọ́run bá fẹ́ fọ́ yín lẹ́nu ọdún 10 ọdún 15 sásìkò tá wà yìí, Emir Ìlọrin
òkè gbọ̀ngbọ̀ngbọ̀n náà máa wà. Ẹ wá sọ ní sọ pé ẹ̀yin àtọlọ́run lẹ́jọ́ wà ní ìjáàjì pé a fẹ́ panú ẹ̀mí ẹnìkan o, a fẹ́ jẹ́ kẹ́nìkan kú láyé, a fẹ́ jẹ́ kẹ́nìkan máa bọ̀ lọ́run. Confidence ó wá pọ̀ jù bẹ́ẹ̀. Ẹ ṣe rí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí, àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí, ó ń jẹ́ kí ìtìjú kó máa bá wa nínú ìjọ aláṣọ funfun. Torí tọ́wọ́ máa sọ lọ́sọ̀bọ̀ wọ́n á ní kírísítẹ́nì ni wọ́n. Àwọn mùsùlùmí wọ́n ti ẹ̀ dá àwọn nǹkan kan mọ̀ ní àárín wa. Ó ní sọ pé white garment ni wọ́n ní sọ pé gospel ni Christian is Christian. Wọ́n ní sọ pé kò kì í ṣe redeem o, kò ń ṣe first square o, kì í ṣe government o, kì í ṣe baptist o, kì í ṣe anglican o, kì í ṣe africa o. Ó máa dá gbogbo ẹ̀ papọ̀ ni. Òun mo sọ pé the grace òun lè jẹ́ fún wa láàrin àwọn onígbàgbọ́. Ṣé ńgbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ríran, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lálàá, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbóhùn, ṣé wọ́n fún ní orientation táwọn kan máa ń pè ní OT ni? Wípé kì í ṣe bábà ṣe ríran gbà mí là ṣe máa sọ o. Àwọn ìran kan wà tá bá sọ bí a ṣe rí á jẹ́ kéèyàn gbẹ̀yìn ayé ẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n. Ó mà ṣe o. Àwọn ìran kan wà tá bá rí bábà ṣe rí tá bá sọ á jẹ́ kí ìtìjú á jẹ́ kó dé báyàn, torí pé ó ń dé bójú ó ń dé bámu o. Ẹ kíyèsí ọ̀rọ̀ yìí. Nǹkan tó wà ń dùn mí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ yín lè ti máa pè yín ṣàkíyèsí tẹ́lẹ̀, àwọn ìyàwó yín lè ti máa pè yín ṣàkíyèsí tẹ́lẹ̀, ṣùgbọ́n agídí inú yín ó lè má jẹ́ kẹ́dáwọ̀ ẹ̀ máa sọ pé nǹkan tọ́lọ́run rán yín lè fẹ́ sọ. Kò rí bẹ́ẹ̀. Béèyàn bá ṣe ríran kọ́ la ṣe ń sọ, torí kó má bàa mú ẹ̀tẹ̀ báyàn nígbà míì. Ṣé ẹ lè ríran séèyàn kan pé nísìnyí kó jẹ́ bí ìkíní kan ní ọ̀rẹ́ o mo rí pé ó máa kú lọ́la, kọ́ ló wá ṣe gèrègèrè kẹ́ni ẹ wá kú lọ́la. Ìjẹ́jẹ́ ẹ̀ ní dáhùn kwérì ẹ̀, ṣé ẹ̀ ní rojú ẹ̀ níwájú ìjọba, ẹ̀yin lẹ sọ pé èèyàn kan máa kú lọ́la, ẹni yẹn wá kú, ṣé ẹ̀yin náà lè fara rẹ̀ lọ? Prophet Ayọ̀délé, ṣé ẹ̀yin ò ní adab àti gbé ìran kalẹ̀ ni? Ṣé wọn ò fún yín orientation láti máa sọ ìṣèpáyà ni? Òun mo sọ wípé you are a disgrace to white garment church, most especially C&S. I don't know what is wrong with our elders. Láti lè sọ pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ báyìí kí Prophet Ayọ̀délé kó má bàa kó ìdọ̀tí bá ìjọ Kristẹni, àwọn ẹgbẹ́ onígbàgbọ́, àwọn onígbàgbọ́ lápapọ̀. Ẹ̀yin èèyàn wa ẹ bá a pín, ẹ jẹ́ kó kan bàbá wa, àwọn ìyá wa lára, kí wọ́n lè ṣe àtúnṣe, torí pé àwa Kristẹni àti ń bà lọ bí ká sọ nǹkan kan báyìí kọ́ máa yín mú. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ire o.